Àkànwọ́ ọjọ́ ti pẹ́ tí mo ti ń kọrin ewì yìí mú ọmọ fọmọ aráyé. Ẹ bá já dúpẹ́ lọ́wọ́ ẹni tó fi mú ọmọ mọ̀ wá ká má yà fìbí sólóore. Torí ẹni tá a ṣe lórí ẹgbẹ̀fà tí ó dúpẹ́ ó bẹ́ gidi nà ìgbèje. Ká dúpẹ́ lọ́wọ́ ọmọ Abúdàláyé tó fi wá ọmọ Àmínà. Kò sẹ́ni tó mọ ohun tí ló ń wí tó kọjá ẹni tó mú pọ̀pá ẹ̀ lọ́wọ́, ẹni tó gbómìlé lọ́wọ́ ló mọ ohun tó mìlé sọ. Kò sẹ́ni tó mọ Muhammad bí bàámọ̀ wòlíì ọmọ wòlíì tọ́ba Tàálà dálọ́lá pẹ̀lú karamọ́. Bàrámọ̀ ló fi wá mọ Muhammad ní ọjà kábàámọ̀ ẹni ńlá ní ṣòun ńlá wòlíì tọ́ba Tàálà dálọ́lá. Sirullahi waliyullahi kansullahi gausu samani Maulana Sheikh Alhaji Ibrahim. Káráyé ni wọ́n ti mọ báyé, olólùfẹ́ oníṣẹ́ ńlá ní báyé, ìfẹ́ Muhammad ló fi hàn kárí ayé, kò rújú rárá torí iṣẹ́ ọwọ́ rẹ̀ ti ṣàlàyé. Fa'in tas'aluni anil habibi wa sayyidi fataha abibulayi maligeru mawama. Báyé bá bí mi léèrè pé ta lọ̀gá mi, ta lolólùfẹ́ mi, máa pé tọ́ra ayọ̀ Ọlọ́run ayọ̀ ọba Tàálà. Máa pé tọ́ra ayọ̀ Ọlọ́run ọmọ Àmínà lolólùfẹ́ mi lọ̀gá mi. Ọlá bàtà ní mo lò sàn, ọlá fídọ̀ Bàrámọ̀ ní mo wá yan. Ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó tọ́ ni tí ó jágọ̀. Ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó sọ àṣírí, tó sọ dáṣírí fún wa, tó ní ká máa mú mi àmúṣẹ mi tí ó já wa lókun. Sirullahi kansullahi gausu samani Maulana Sheikh Alhaji Ibrahim. Barahama kullu wa siri ìyá ṣe.